and I've never seen a cleric paying someone reciting Quran behind him. If there's anyone in Nigeria, let the person show up and let me know. He is the one who decided that I should break the salary. I should be giving him 20,000 naira at the end of the month, while I will be giving him 1,000 naira a day. Apart from that, whenever I go to any public lecture, they do share at least 10 or 20,000 naira, each one of them. And apart from that, whenever they send any gift to me, what I think that caused this year Ramadan problem is that normally when there's no COVID, we do go out. They know how they feel. They go out with bag of rice, bag of gari, and money. But this year, there's no public lecture. They're supposed to depend only on the salary. So as they can't get those extra money, so they become saying around that I didn't give them any money. Even this Hashim that spread all this information, that sold the information, not intentional. He doesn't know that they will use the information. He was just lamented in front of my house that you can see, are we going to live on 1,000 naira a day, 20,000 naira per month? What could this do for us? And this Hashim does not even have a school cert certificate. How much is a graduate paying at the end of the month? That's the big question. So Alhamdulillah, whatever you give anybody working with you, if the person is someone that can never be satisfied with anything, he will still complain, even if you are giving them 1 million naira a month. Another thing is that while I was in the office, when I was the chairman of the State Piggy Welfare Board, there were a lot of opportunities for them. No one complained. Apart from the salary, a lot of people give them money as well. Since I'm no more working, I'm no more with your State Piggy Welfare Board. Initially, I told my wife that I need to stop everybody that's working with me and replan my life. But my wife told me that please, as a cleric, you should remember that these people have their own family. They have their own children. They don't have any certificate to present to anywhere for work. If you stop them now, they might turn to nuisance to the society. Please manage the situation with them. That's how they remain with me since last year when I completed my term as Oyo State Muslim. So what I'm saying all this to explain to the world, which I will still do in one of my lectures, which I want to start, kidnappers, problem of kidnapping in Nigeria and the way out. I will raise all these issues when time to. But let everybody knows that I'm a very kind person. Even when I don't have money, I will make sure that I give them money to go home. I might not eat myself. So there's no way a criminal will not have an excuse. That's not just a useless excuse. àti pé nígbà tó wọn náà tó mú yìí àwọn àpàtì alábàáṣiṣẹ́pọ̀ yín wọ́n wà ń bẹ̀ ẹ bá sọ máa ṣe pé tó ohun tí. wọ́n àkọ́kọ́ náà ẹ jẹ́ kí n jẹ́ kó yé gbogbo ayé pé wọn kì í ṣe òṣìṣẹ́ mi. Mo gbà wọ́n pẹ̀lú àdéhùn ni wípé wọ́n á bá mi handle social media lecture mi lórí social media. Wọ́n ń ṣẹni tó ń wá 24/7 ọwọ́ àsìkò Ramadan yìí náà ni wọ́n ń wá rìkọ́ọ̀dù. Mo dẹ̀ lágrímẹ̀ntì pé máa fún àwọn ní 100,000 naira. Máa fún studio tó ń gbé sẹ́yìn ní 200,000 naira. Mo ti sanwó ti studio pé mo ti fún àwọn náà ní part payment nínú owó wọn. Apart from that, eléyìí tí ò sínú agreement wa, mo ń fún Bashiru ní 2,000 naira a day. Lẹ́yìn ìgbà tó bá ṣínú tán lọ́dọ̀ mi, mo dẹ̀ ń fún ìkejì ẹ̀ Mohammed Abikinije Bashiru, mo ń fún ní 1,000 naira a day. Wọn kì í ṣe staff mi àtọ́. Ọ̀rẹ́ mi Oríyọmí Hamzat ló introduce wọn sí mi. At the end of the day, mi ò mọ̀ pé wọ́n ti kú lọ́dọ̀ Oríyọmí gan. Oríyọmí ló wá ń padà sọ fún mi pé àwọn ọmọ yẹn wọn ò mọ̀ pé wọn ò sọ fún yín. Ojú wọn gùn bí kan lówó lóòjọ́ kan ní gbogbo nǹkan lóòjọ́ ni. Òun máa ṣe mistake tó ń wò sọ fún yín o. Ìgbà tán kọ́kọ́ mú Bashiru tí Bashiru ní kò sí Ọpẹ́yẹmí ń bẹ̀. Oríyọmí Hamzat ní Oríyọmí ní Ọpẹ́yẹmí ní engine room. Kò sí nǹkan tí Bashiru lè ṣe àfi tó bá jẹ́ pé Ọpẹ́yẹmí dá sí. So with that, mo ń fi yé gbogbo èèyàn mi àkọ́kọ́ náà mi ò dipò òṣèlú mú lásìkò yìí.
débi pé yóò expect pé kí n máa náwó anyhow mi dẹ̀ lè ṣe kọjá ntí Ọlọ́run bá fún mi lágbára òkìkí orúkọ mi nídìí wá sí ló tàn káàkiri ayé kì í ṣòwò ni mo ní àwọn èèyàn mix kìíní yẹn up ẹlòmíì rò pé borúkọ yẹn ṣe tàn throughout the world náà lówó wà mi ò kí ń ṣàfáà tó máa ń wọlé olówó mi ò kí ń ṣàfáà tó ń ṣe jálàbí mi ò kí ń ṣàfáà tó ń fọwọ́ náà so ibo lówó yẹn ti fẹ́ wá lẹ́yìn àwọn offices kéékèèké tí mo ní àti fáàmù mi tí mo manage kò dẹ̀ sí kankan náà boys tó lè sọ pé mo móhùn dé fáàmù mi rí pé káwọn wá lọ roko fún mi ọwọ́ pọ́nkàn handle social media mi ìlànà méjèèjì wà fún and for period of Ramadan lásán ni nothing else so eléyìí ni àlàyé tí mo lè ṣe mo kàn tó ń gba àwọn aráàlú nímọ̀ràn gbogbo ìgbà tí wọ́n bá máa gba àwọn èèyàn sọ́dọ̀ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ kan máa fura dáadáa then tán bá ní òṣìṣẹ́ kan láàrin àwọn tó ń tẹ̀lé wọn tó ti jẹ́ni tó ń tójú ẹ̀ tó lójú kòkòrò tí nǹkan kékeré ò tó lẹ́nu Yorùbá máa ń sọ pé ẹni tó bá léèyàn láhùn wọn ní ẹ sọ pé òun náà lọ́kànjúà bó ló ṣe mọ̀ pé láhùn ṣé n tó fún ẹ ò tó ẹni nígbà mo ń san 50,000 naira fún èèyàn lóṣù tí ò ní school size certificate ju pé kàn tẹ̀lé mi bá mi gbé báàgì lọ tó tún wá ní mi ò tọ́jú òun dáadáa wàláhì mo fi ọjọ́ tí ń dìde ọ níwájú Ọlọ́run búra I'm paying Hashim 50,000 naira a month toró gangan ló jábọ́ ló sọ̀rọ̀ sọkúsọ tán people yìí tán work upon it toró ló máa ń tẹ̀lé mi lọ gba owó hajj owó yẹn owó olówó ni àwọn alálàájì ó sá lọ hajj wọn kò ń sowó mi gain tí mo rí lórí alálàájì gan kọ̀ọ̀kan lè má tó 30,000 naira but òun believe pé owó yẹn owó mi ni ó yẹ kí n máa ṣe àwọn bí mo ṣe manage odidi state fọdún 8 torúkọ mi ò bàjẹ́ màá ṣe á manage tara mi tí ò tó nǹkan tí màá wá allow pé kó stain so ẹni tó máa ń ṣàánú ni mi o then another thing tí mo bá fi fóònù mi hàn yín nísìn di ebi ń pa wá tí ń wọ 500 so with that tó yẹ pé 20 mo lè take care lójúmọ́ mi ò sí nípò òṣèlú tí màá sọ pé mò ń rí salary ńlá gbà tí n bá lè send 5,000 or 2,000 àwọn 480 tó kù wọn á láwọn ní mí ìkà ní mí mi dẹ̀ lè ṣe jura mi lọ because wọn ṣiṣẹ́ sí mi lọ́wọ́ Quran ní mi ò gbọ́dọ̀ ṣe ju ntí Ọlọ́run bá fún mi lọ rẹ̀ níparí mo fẹ́ káwọn yóò mọ̀ yìí pé ìtìjú ò lè ṣe kó má ka nǹkan mọ́ èèyàn lọ́wọ́ kò sí bọ́daràn ó ṣe jọ́daràn á wà nǹkan àwọn tán ní mi ò take care àwọn dáadáa ẹbí léèrè èyí Ọpẹ́yẹmí yẹn ó fẹ́ ṣe wedding ẹ̀ ti wà lọ́nà mo promise ẹ pé right from owó invitation card títí dówó àga títí dówó oúnjẹ máa gbé everything wàláhì àdéhùn tí mo ṣe fún nìyẹn kò kí n ṣe full time worker mi mo kàn gbà pé kó bá mi handle but mo rí pé the way bó ṣe máa ń sọ̀rọ̀ ó ní ọpọlọ gan ó wá sọ fún mi pé òun fẹ́ ṣe wedding kí n ṣàánú má worry everything lọ calculate ẹ̀ kó mú wá fún mi ọ̀rọ̀ bíi 2 weeks ago nìyẹn so ìtìjú ò lè ṣe èèyàn kó má ka nǹkan mọ́ lọ́wọ́ ni mi ò kì í ṣe ìka o mi ò dẹ̀ kì í ṣe ahun bẹ́ẹ̀ tí wọ́n bá ń tí mo ní ni màá ná mi lè lọ yáwó nítorí pé mo fẹ́ ṣàánú bó ṣe rí nìyẹn. ìgbà wo ló fẹ́ ṣe ìgbéyàwó yìí. mi ì má dé tẹ̀. mú oṣù náà. náà kì í sínú oṣù yìí I think lẹ́yìn iléyà ló ló máa ṣe. Wa alaikum salam alájà ṣe wà dáadáa ẹkùn jẹ́ mẹ́ta gbogbo ilé ń kọ́ Ọlọ́run sàn tó yẹ̀yọ́ Ọlọ́run ẹ ṣe gan ni. Èmi rèé o, èmi ọdún. Mo wà ní police state headquarter live. Mo wá máa yí wo nǹkan tó ṣẹlẹ̀ ń bí o. Yes, but I brought it to you live. Have a nice time, everybody. It's going to be a good week. Bye bye.